tó ẹ kojúmọ́ ìyẹn nìyẹn wa a kú bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ́ kúdà yóò máa ṣàtìlẹ́yìn fún wa káàkiri lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Àní rí kò ṣe dáadáa o, lágbára lọ́wọ́ Elédùmarè. Ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérí mọ́dẹ̀rù obìnrin bambam tán yanyan, ìbà yín o. Ìbà láàlú ògiri òkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún, òbádásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀, onímọ̀ sunmi láàárọ̀ yìí sùn fún ìbára jẹ́ látọ́ pa. Èṣù má ṣe wá, má ṣe ilẹ̀ Yorùbá, má ṣe mí, má ṣe ràn mí. Jẹ́ kí gbogbo àdáwọ́lé wa jẹ́ yọrí sí rere ni. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o, wọ́n jà sílẹ̀ tẹ́ wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀, wọ́n jẹ̀gun ayé gún wa lẹ́sẹ̀, wọ́n jà jí sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹ́, ẹni táwa ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà. Elédùmarè ó dọwọ́ rẹ, wọ́n jà bá rú ẹni bẹ́ẹ̀, wọ́n jà bá dà papọ̀. Ẹ rí n tá fẹ́ mú wá bí ìlú ti rí, orí ẹ̀ la wà. Òní lọ́jọ́ ajé, gbogbo pátá ara jẹjẹun, ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ̀tẹ́ awo òun lẹ̀rín ọ̀gbẹ̀rì. Tá bàbá wa bá ní ẹ̀tẹ́ awo lẹ̀rín ọ̀gbẹ̀rì, òun ni irú ìjọba tí ń bẹ lóde lénìí lórílẹ̀-èdè yìí. Àwọn èèyàn ń rí àwọn Yorùbá tí ń sọ̀rọ̀ nípa ìjọba tó wà ń ta, wọ́n ń rí wọn bí ọ̀tá Yorùbá. Ṣùgbọ́n kinní kan wà tí mo fẹ́ kó dá wọn lójú. Torí nígbà àkọ́kọ́ tá kọ́kọ́ ṣètò ìdìbò fún bàbá tó wà níta sìn ní 2023, mo rí pé the same challenge la face nígbà yẹn. Àwa ń rí àwọn tí ò ṣe tiwa ń gbà yẹn bí ọ̀tá Yorùbá. Bọ̀ lénìí ó já oníkálukú wa lọ́wọ́. Kí ni kùdìẹ̀kudiẹ tó wà nínú ṣètò ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu? Tá bá ń sọ̀rọ̀ nípa ìjọba irọ́ lásán, òfútù fẹ̀tẹ̀, àṣà tí ò ní kánú bí ọ̀rọ̀ MS bàbá, kò jù bẹ́ẹ̀ lọ ní ìjọba tó wà ń ta yìí. Ìjọba tí ò bá ti lè provide the basic amenities fún aráàlú rẹ̀, ìjọba lásán bá ń sá ni. Ẹ má jẹ́ parọ́ tẹ̀ ń jẹ. Tá a bá dákẹ́ tá a bá fẹ́ sọ̀rọ̀, a kàn ń wò pé wẹ́ẹ́ ká mọ̀ sọ pé àwa tá a fọwọ́ wa túnṣe, àwa náà la fọwọ́ wa bàjẹ́. Òdodo ọ̀rọ̀ ní yé sọ, kò ní ká má sọ̀hún. Ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ kí ìlú lè bá gùn. Wọ́n ní táyé bá dáa kì í sọmọ tèmi nìkan ní ó gbádùn ẹ̀. Ṣùgbọ́n táwọn èèyàn kan máa ń fi ìwà àbàjẹ́ kọ̀rọ̀ jọ nítorí àwọn ọmọ tiwọn, tá a sì rí pọ́jọ́ iwájú wọn ò lè nítumọ̀, kí ló táwa náà mọ̀ pẹ̀lú wọn fọ́bọ̀ jáwùrà, pẹ̀lú ọ̀bọ wọn jáwùrà. Ìdí ló mú mi gbé ètò títàárọ̀ yìí kalẹ̀. Mo rí bí ìgboro ṣe rí lọ, ìyẹn gbọ́dọ̀ wo sàkún ìgboro. Bàbá Bọ́lá Ahmed Tinubu ní làákàyè gan, ṣùgbọ́n kí ló dé táwọn èèyàn kì í fẹ́ lo làákàyè wọn àti gbogbo ọgbọ́n àtinúdá wọn sí nǹkan tó dáa, ju pé ká máa wá nǹkan tó ti bàjẹ́ ká máa dọ́gbọ́n sí. Púpọ̀ nínú ìṣòro táwọn èèyàn mọ́ ní láyé lélẹ̀ tá à ń fọwọ́ ara wa fà. Lénìí mo wá ronú pé tí bàbá Awólọ́wọ̀ náà bá wọlé ńgbà yẹn as president Nàìjíríà, possibility wà kí bàbá yẹn náà mọ́ ìjọba ṣe. Ọlọ́run ò dẹ̀ fẹ́ kórúkọ wọn ó bàjẹ́.
lọ́lọ́run fi jẹ́ bàbá yẹn ò débẹ̀ ó possible. Àgbà páwọn èèyàn kan wà tí ń ba ìjọba jẹ́ máwọn tí ń ṣèjọba lọ́wọ́ torí ẹ̀ mo ti fẹ́ fi kíní kan dá àwọn èèyàn lójú lénìí. Àtíkù àtòbí tó bá mú bàbá Bọ́lá Ahmed Tinubu fèlì, Àtíkù àtòbí ò lè handle ọ̀rọ̀ Nàìjíríà. The only solution to our problem in this country is either we restructure Nigeria or we go our separate way. I swear to God Almighty, gbogbo èmi ni let's bring Atiku, let's bring Obi, we are just wasting our time. We will continue to complain year by year. Go and see. I said it today. Kí lọ kọ̀rọ̀ tí mo bá sọ lẹ̀. Tí Nàìjíríà ò bá pín, tá a bá continue láti máa install president láti different region, kò lè dá. The only person, the only type of people tó lè handle country yìí, tó lè gbé lẹ̀ lérí làwọn tí kì í bá ṣolóṣèlú, tí ò tí sí tracy pé wọ́n ti partake inú governance in Nigeria láti lẹ̀. Irú wọn neutral person like Sowore, I swear to God Almighty. Anything that will bring Obi, bring Atiku, bring all these old models, gbàgbé lórí ẹ̀. Nigeria will never be the same. It will remain, Nigeria will never change. It will remain the same. Because wọ́n mara wọn. Now they know themselves. Bá ṣe sọ ní gbogbo aláàdé tí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe lẹ́kọ̀ọ́. Ṣé bó ṣe sẹ́ẹ̀tì èkó ìṣekú wùyàn ni? Kí wá ló bá títí Nàìjíríà tó fi rí báyìí? Ẹ wá rí kankan yanjú ọjọ́ dẹ̀ fi lọ. Mo dẹ̀ pariwo mo ní kíní yìí ọjọ́ ń lọ time lọ. Tó bá jẹ́ pé iná yẹn ni wọ́n ti gbámú even kẹ́ wá tẹ̀ wá increase tariff. Gbogbo ọmọ Nàìjíríà ti accept pé bẹ́ẹ̀ ṣe increase tariff yẹn o. Solution ti fẹ́ dé bá nìyẹn. Wọ́n mọ̀ pé the best hand ní Nàìjíríà wà. Everybody believe pé bàbá Bọ́lá Ahmed Tinubu he will do something. That's our belief. Àwa fi bẹ̀rẹ̀ campaign. Another campaign for another year, another 4 years. Nothing to write home about. Nǹkan fọ́, I swear to God. Ẹ wá ń titrate economy bíi chemical ní láàbù. Àwọn sọ pé kò ń ṣe this is not the time. I told you people. Kì í ṣe period yìí. Nigeria must slow down purchasing power. We increase the demand and supply. All these things. It's not just like if you are titrating chemical in a laboratory. I'm telling you. Bàbá láàárọ̀ ni. Economy, when it gets to this stage, ojú èèyàn àti ìròrí rẹ lọ gbọ́dọ̀ jẹ́ kó ṣiṣẹ́, not paperwork. That's what I'm saying. It is no paperwork. Hey. Okay, let me ask you one question. Gbogbo èyí tá tẹ́ jẹ́ olùwòran ẹwà tọdún tí wọ́n ti mọ́ sọ pé president ẹwùgbà tó bá sọjọ́ lọ tó lọ sìkì fún foreign investors. Where are the foreign investors? Since 1999, where are the foreign investors in our soil, on our soil, till to date? Where are they? Ṣé rí wọn? Ẹ ti rí foreign investors tó wá tó fẹ́ invest. Even the little we have, they are living on daily basis. The little we have, they are living. ShopRite has gone. ShopRite that came just a few years ago has gone. ShopRite closed down in the Nigerian system. Kìíní àrùn ojú ni kì í ṣàrùn mú. Tí gbogbo wọn fojú rí ni. Àwọn àparọ́ tanra wá jẹ́ on daily basis. Àwọn àparọ́ gbogbo wa dẹ̀ ń rí. Gbogbo èyí tẹ́ support government ẹ̀ ní ó ti ṣe kíní kan ó wá ṣe kíní kan mo ń wẹ̀ lórí báyìí. Àánú abiyamọ dẹ̀ ń ṣe mí. Kíyàn dẹ̀ rí irọ́ kó dẹ̀ máa pa. Kíyàn rí irọ́. Èmi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ẹnìkan fún yá owó. Téèyàn bá yá owó, even kí owó tí Tinubu yá kó
kó triple kó times 10 nǹkan tí ìjọba Buhari yá. We don't bloody care as far as tí owó yẹn bá ti ní ìtumọ̀ nínú economy wa. Kò ní ìtumọ̀, kò ní meaning. Èmi ò sọ pé gọ́ọ̀mẹ̀ntì ṣe yáwó, bàbá mi kọ́ ló fẹ́ san, kì í ṣe máa san. Economy Nàìjíríà náà wọ́n fi san. So far tí wọ́n wá ti fi ṣe nǹkan tó dá sínú economy tá à ń fojú ara wa rí. But owó tán yá àárín tí irú owó yẹn 185 trillion tí wọ́n sọ pé ìjọba bàbá Tinubu ti yá, wọ́n wá kó gbogbo owó yẹn nìkan ẹ wá pọ̀npọ̀ sórí iná Nàìjíríà, iná yẹn kan stable ni. Ẹjọ́ gbogbo owó táwọn èèyàn fẹ́ ra solar panel káàkiri yìí kan wá ná sínú kó wọ inú pọ́ọ̀sì NEPA lọ. Ta ni ó benefit ẹ̀? Ṣé gbèsè yẹn ṣé kò ní yá ní sísan? NEPA ò ní mọ nǹkan tó fẹ́ face pé gbèsè yẹn lókùn táwọn fẹ́ máa san báyìí. But owó yẹn níbo ló wọlé sí? Nǹkan tẹ̀mí ń dọ́gbọ́n béèrè lọ́wọ́ àwọn èèyàn táwọn èèyàn kì í ronú nìyẹn o. Owó èèyàn yá 185 trillion, Buhari yá 83 trillion àárín tó fi ṣe. Àwọn náà wọ́n yá 185, ká sọ pé nínú economy yìí náà ni 185 trillion wọ̀ wá. Despite that náà ṣì ń repo ní 13 látòrí 800 to 1,300 plus. Iná tí àwa ti torí rẹ̀ yáwó iná òun tó wá tàn, iná òkùnkùn náà láti wà. Solar everybody fi power náà lé rẹ̀. Ẹ jẹ́ á ronú. Èyí tẹ́ ẹ sọ pé ìjọba yìí ti pàfọ́ọ̀mù, ẹ jẹ́ á ronú 4 years, good 4 years. Àdẹ́sọ̀dodo ọ̀rọ̀ fún gbogbo yín náà rẹ́rìn-ín. Màá fi gángan hàn yín. Ẹgbọ́n nǹkan tára tí àwọn ọmọkùnrin tí wọ́n dẹ́wò tí wọ́n wá ń pín ráìsì káàkiri, rice revolution náà fẹ́ ṣe báyìí. Ṣé bí ẹ ń ṣàṣìlélẹ̀ tó lọ ní 2020 tó di wàhálà? Ọlọ́run má jẹ́ kí rice revolution ó di wàhálà ní country báyìí. Ẹni tán bá há ráìsì fún, Ọlọ́run má jẹ́ wọn là nígi lórí. Torí wọ́n ti ń pariwo ẹ má gba ráìsì lọ́wọ́ olóṣèlú o. Ẹ máa wò, máa fi fídíò yẹn hàn yín. Mama, well done. Mama, for this country, so wetin you like make government do wey go help you as a woman wey get pikin? I don't know where to start though. Everywhere hard. Hospital bill. Child. Life is very hard for us. Child. I don't know where to start. Mama, Hospital bill. Life is hard. Hard. Collect rice. Mama, your problem is Don't solved. solve your problem. For this country, so which problem wey you feel say if government solve am, you go happy well well? Fuel. Collect rice. I want my government to get insecurity for us. Insecurity. Collect rice. Fuel cost o. And we dey bad road. Bad road. Give her rice. Collect rice. Thank you. Give light. Light. Light in all Mommy, day. Light. take rice. Collect rice. Take rice. Fine, Government Mama, don't solve your problem. Now you go see light. Today now, fuel too cost for this Nigeria. Fuel? Yes, fuel no good there. And road no good. Child. As today, so No worry, Fuel and bad road. Collect rice. as on that day here now, wetin be that way for life make government do for you? We go make you dey okay. I want government to find job for me. To find equipment, Give you job. materials for welding. To stop insecurity. To stop Nigeria. insecurity. Wetin dey happen for the insecurity thing? Insecurity. Our people lost their life Hey, for this time around. child. For northern Nigeria. Child. I want government to stop that. Stop it. Stop Yes. it. Collect rice. You are a good man. You are a good This person. rice wey we don give you now You don don solve your insecurity. Guy, well done. See, for this country, all of us dey so. Wetin you want make government do for you? problem. Now. Wey go make life better? Quick. Da. Omo. You say? Collect rice. Ìyẹn báyẹn ọmọkùnrin kan náà wá jáde tó jẹ́ Yorùbá, skit maker ní everybody mọ̀ dáadáa. Ó wá bọ́ta. Ó wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn tí ń gba ráìsì ṣépè. Nítorí pé àwọn ni wọ́n ń kí àwa sínú ogun. Ẹ̀yin tẹ́ ń gba ráìsì, ẹ̀yin lẹ́ ń kí ọjọ́ ọ̀la ìlú yìí sínú ogun. Lẹ́ ń kí wá sọ́wọ́ àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n kàn wá ń fọwọ́ fi Nàìjíríà kọ́rọ̀ jọ. Wọ́n kàn fi wá kọ́rọ̀ jọ lórílẹ̀‐èdè yìí nítorí ráìsì agolo 4. Ẹ wo ráìsì yẹn náà bó ṣe rí pẹlẹbẹ báyìí. Ṣé torí ráìsì tí gbogbo wa fẹ́ kúlé lórí rèé?
ká fi fọdún mẹ́rin ilẹ̀ fún fámìlì kan kí wọ́n máa yàn wá jẹ torí ráìsì agolo mẹ́rin èyí náà máa wò ẹ̀gbọ́n nǹkan tọmọkùnrin yẹn sọ. ìgbẹ̀yìn tí ń ga kòrò ìgbẹ̀yìn àwọn ọmọ yẹn á kòrò èyí olórí burúkú. ẹ̀gbọ́n o ẹ̀yin táwọn ìyá yín wà lára àwọn tí wọ́n lọ ń gba ráìsì tí wọ́n lọ ń gba indomie ẹ jẹ́ fàyà yín létí torí èpè pọ̀nlẹ̀ torí àwọn ìyá yín máa forí ara wọn gbé àwọn tí ìyá yín lọ ń gba indomie tí wọ́n sọ wípé bàbá dáadáa ni ẹ jẹ́ kó lọ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ fà àwọn olórí burúkú ìyá òfò ìyá ráráda ẹ jẹ́ fà wọn létí torí pé kí ni ìyá yín àforí gba èpè ẹ̀yin ọmọge ẹ̀ ní bọ́ nínú ogun ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ẹ jẹ tàárọ̀ tẹ́ ti gbàgbé pé tọ̀sán àti talẹ́ wọ́n máa padà gbé wọ́n máa gbà lọ́wọ́ yín tó máa gbé fọlọ́ngbò jẹ ni ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé tọ́ ní pé ó dìgbà tó jò bá da kọ́lọ́bẹ̀rẹ̀ là tó mọ̀ pé ẹrù lòún rù ó dìgbà tó bá tún wọlé lẹ́ẹ̀kejì kẹ́ ẹ tó mọ tẹ́ ẹ wọ̀n ẹ̀yin olórí burúkú ẹ̀yin òfò ẹ̀yin ègbé ẹ̀yin ìbànújẹ́ ẹ̀yin ìkọ̀sílẹ̀ ẹ wá ń wá sí online gbogbo yín wá ń ṣe orí burúkú torí àtẹnujẹ torí ìjẹkújẹ torí nǹkan tẹ́ ẹ máa jẹ nítorí ẹ pé ráìsì báàgì kan yẹn gan olórí burúkú yín nínú nàìjíríà ẹ̀yin olórí burúkú yìí náà àwọn ìyá yín náà ló ń bí ọmọ mẹ́jọ ló ń bí ọmọ mẹ́sàn-án ló ń bí ọmọ mọ́kànlá ráìsì tí ó gbà yín lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tẹ́ ẹ máa fi parí ó bá tán igi bá dá ẹyẹ bá fò ntòrùn lẹ̀ bá tán ẹ wá bẹ̀rẹ̀ ìyá yín lójú parí olórí burúkú mi níyìn tí àwọn ìyá yín ti bọ́ra débi gbogbo ojú gan tẹ̀ ti jóná tán gan sẹ̀ gan olórí burúkú yẹn náà ló tún wá sọ̀rọ̀ láì náà ló sọ wípé bàbá dáadáa ni bàbá rere ni àríṣẹ́ tó ń ṣe iṣẹ́ wo ni wèrè yín ń ṣe ọ̀nà ọ̀dà kò sómi skul kan ò ṣe é lọ àwa táwọn ará wa níléèwé yìí bí mo mọ̀ tó jù mí rí mo fẹ́ lè tọrọ kí n tọrọ lọ́wọ́ ọ̀tá mi báyìí mo fẹ́ lè tọrọ lọ́wọ́ ọmọ inú mi báyìí wípé àjọ ràn mí lọ́wọ́ torí skul òun kò dẹrùn ó fowó kówó ni lẹ́ṣọ́rà àṣẹ tiẹ̀ tíṣà àṣẹ tiẹ̀ vc àṣẹ tiẹ̀ dàrẹ́tọ̀ àṣẹ tiẹ̀ ọ̀gá àṣẹ tiẹ̀ ọmọọṣẹ́ àti ṣe tiẹ̀ àwọn ìyó lórí burúkú atókù máa kù yín àtàmọ̀nà òun máa lọ yín àwọn náà tún wá sọ́nlẹ̀ àwọn náà tún wá máa ṣe gbogbo àwọn ṣìnánígáǹsì yẹn àti gbogbo ẹ̀yin celebrity náà tó jẹ́ wípé ẹ̀ ń lọ́wọ́ sínú tó yẹ kẹ́ ẹ lọ́wọ́ sí ibẹ̀ yín máa korò ju ewúro lọ ẹ máa fi ojúmọ́ ayé yín ẹ̀yin náà fi máa ké ẹ ní nífọ̀kànbalẹ̀ kódà ohun tó ń bà yín nínú jẹ́ yẹn gan ẹ ní mọ̀ nítorí pé kí ni ọlọ́run á bínú sí yín á kẹ́yìn sí yín tọmọtọmọ ẹ máa fojoojúmọ́ láàgùn nínú ẹsẹ̀ ẹ ní bọ́ nínú ogun lẹ́yìn tẹ́ ẹ dúró nídùú pé nàìjíríà yìí ò ní já tẹ́ ẹ fi ìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ àtàwọn ọmọ ẹ̀jẹ̀ tuntun tá gbogbo àwọn èèyàn ojoojúmọ́ láyé fi ń bímọ sí ọwọ́ à ń bímọ sínú ìyà ẹ̀ ń bímọ sínú ṣàwọ̀ ọ̀dọ́ gan àrò títí wípé ṣé yín adé ẹ̀ máa rí báyìí jẹ́ ẹjọ́ kí ni mo fẹ́ fi máa bọ́ ìyàwó kí ni mo fẹ́ fi máa bọ́ ọmọ ṣé mi gan tí mi tẹ̀ sí rí táàárọ̀ jẹ ni mo fẹ́ sọ pé mo fẹ́ máa fún ìyàwó kan lówó tó bá yẹ máa wá sọ wípé ẹni ọlọ́run ní ló ń bá ní gbẹ́rù ọlọ́run wo ló ń bá ní gbẹ́rù ọlọ́run wo ló ń bá ní gbẹ́rù lẹ́yìn olórí burúkú ẹ̀yin tẹ́ ẹ mọ rere tẹ́ ẹ ní ṣe yìí ẹ wo ẹ ké láyé àwọn èrò ọ̀run gan wọ́n á gbọ́ pé ẹ ké gan wọn ò ní rẹ̀ yín lẹ́kún lẹ́yìn celebrity rádaràda àwọn tó ń pọ́n yín lẹ́nìí àwọn tó ń pọ́n yín lẹ́nìí that's why when I do my content I just go online I drop it I don't give a 2f torí pé kíni mi ìpọ́n kankan mi ìkáràmásìkì kankan nu wọn torí pé kíni olórí burúkú ló pọ̀ jù nínú wọn díẹ̀ báyìí òun ló ní human feelings lára gbogbo àwọn tó kù wọn orí burúkú àti ipò àtọwọ́ òun ni wọ́n ń wá gbogbo náà kí ló ń padà ń gbẹ̀yìn ẹ̀ náà wọ́n padà ń ralẹ̀ síbàdàn fún yín tí wọ́n fi ń kọ́lé fún yín náà ni nígbà tó bá yá àwọn nàìjíríà náà ni wọ́n padà wá ni wọ́n sọ wípé jẹ́ adáwo blọ́ọ̀kù fún káàtì kọ́wọ́lé fún gbogbo àwọn olórí burúkú tẹ́ ní káwọn máa dìbò fún yín náà ìgbẹ̀yìn náà wọ́n ní padà mọ̀ yín wọ́n ṣe ń lò yín náà ni wọ́n ṣe ń lo àwa náà ẹ múra sí ìgbẹ̀yìn tí ń gá kòrò ìgbẹ̀yìn àwọn ọmọ yín á kòrò èyí olórí burúkú. àti ọmọkùnrin yẹn wá release fídíò yìí ṣé ẹ mọ̀ pé wọ́n lọ ká ọmọkùnrin yẹn mọ́ lórí lọ́ọ̀lù láì náà bẹ̀rẹ̀ sí ní yàkàyàkà ẹ̀ èmi náà mọ̀ pé àwọn èèyàn ń bọ̀ fún mi náà o gbogbo fídíò tá à ń ṣe yìí mo mọ̀ pé àwọn ń bọ̀ lábẹ́ aṣọ wàá sọ̀rọ̀ oríṣiríṣi bọ̀ àmì àdán bloody care òdodo ọ̀rọ̀ ní pé kí mi má sọ òun tèmi wọ́n ní tí ẹni tá à ń parọ́ fún tí ò bá mọ̀ ẹni tí ń purọ́ lọ́kàn ara ẹ̀ máa mọ̀ pé kùnrọ̀ ayé àti tọ̀run lòun nǹkan tí mò ń sọ nìyẹn èèyàn ní gọ̀gọ̀gọ̀gọ̀ káṣọ rẹ̀ ó kọ́gi kó má lè fa aṣọ yẹn yọ òun ní kéèsì tó wà nílẹ̀ yìí tí yẹn lè gọ̀ débẹ̀ ni aṣọ rẹ̀ ó kọ́gi kò wá nílé yọ aṣọ yẹn ẹ máa wá wo ibi tí problem yẹn ti ń pòye ilẹ̀ Yorùbá ní tó máa wá dìde ńgbà yẹn fún bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ni pé tí Yorùbá bá débẹ̀ yóò yàtọ̀ nítorí pé ìran Yorùbá méjì péré ló rú lórílẹ̀‐èdè yìí rí even nígbà yẹn àwọn èèyàn kan jẹ́ ká máa mọ̀ pé Yorùbá àkọ́kọ́ pògbé bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu pé a lè ka bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ torí pé àwọn kan sọ ọ̀rọ̀ kan náà dandan nípa tiwọn náà ẹ wá fakọyọ ẹ wá jẹ́ kí ìjọba yín kó yàtọ̀ sí ti Buhari ẹ jẹ́ kí ìjọba yín kó yàtọ̀ sí tàbájà
jẹ́ kí ìjọba yín kó dùn, kó ní oyin nínú, kó dùn gbọ́ngbọ́n, kó lóyin nínú ju títí IBB lọ. Láyé Babangida èpè ni wọ́n fi ṣe IBB kún gọ́ọ̀mẹ̀ntì, èpè dẹ̀ já, èpè ni wọ́n fi ṣe Abacha tí tó fi kú. Bàbá Buhari èpè náà fi bá tiẹ̀ jẹ́. Èpè ká wá sọ pé Yorùbá náà ni òun náà máa tẹ́rí gba èpè ní tẹ́nà tiẹ̀. Ó yẹ kí ìjọba yín yàtọ̀, ó yẹ kó fakọyọ, kò sí nǹkan tó kẹ́ anybody pẹ̀lú economy tẹ́ ń pariwo, tẹ́ ń titrate lójoojúmọ́, tẹ́ ẹ̀ jẹ́ kára ayé ó gbádùn. Ẹ slow down purchase, ẹ máa ń kátà pé ní kí ẹ slow down purchase ni ẹ fẹ́ sọ àwọn èèyàn tó lòṣì. That is the language. À sọ yín tó lòṣì tí ó jẹ́ pé tẹ́ ẹ bá ní òní ká tẹ́ ẹ fẹ́ rà. Ṣé ẹ rò pé mí ni ènìyàn ni? Ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé bí returns ó yẹ ká rí nǹkan míì tí ó relieve wa? Kò sí relieve kankan tẹ̀ ṣe. Ibi tẹ́rù yìí ti bà mí nìyẹn pẹ̀lú ọ̀dájú. Ẹ wá ṣe relieve kankan. Bàbá tí yẹn bá yọ subsidy náà, ẹ yọ subsidy epo, ẹ yọ subsidy gbogbo nǹkan. Ó yẹ kí kankan wà tẹ́ máa ṣe tẹ́ fi tu aráàlú nínú. Mo wá pariwo ní bàbá, ẹ lọ ṣètò rice, ẹ ṣètò flowers, ẹ jẹ́ kó common ní society wa tó yẹ pé àwọn èèyàn lè yóò jẹ́ affordable kíní fáwọn èèyàn, fún masses. So that àwọn èèyàn ò ní ìjọba bí ìjọba àkà. But eventually àwọn èèyàn padà ráìsì minimum wage tẹ́ ẹ gbé, minimum wage yín ló ti high jù Nàìjíríà, kò ká bag of rice mọ́. Ẹni tí máa ń gba minimum wage Nàìjíríà sọ lè repo sí mọ́tò tí bá ń lo mọ́tò, tí irú ẹni bẹ́ẹ̀ bá tẹ̀ ń lo mọ́tò, bá lè afford àti lo mọ́tò pẹ̀lú condition tó wà nílẹ̀. Ẹ lọ wo nǹkan tẹ́ gbé kí ni customs sí lórí ọ̀rọ̀ mọ́tò. Ẹni tí ó gun mọ́tò Nàìjíríà ń múra, wọn ò bí ẹni náà. Àfi tó bá lo Nàìjíríà, tó bá ra Nigerian use. Ẹni tí ó sọ pé òun fẹ́ ra Tòkunbọ̀. Àwọn mọ́tò tuntun tẹ́ wá release, èyí tẹ́ ní ká má gbọ́ Tòkunbọ̀ mọ́, tó wà encouraging. Nígbà tán pé ta mọ́tò gáàkì ní 40 million. Káàkan 40 million. Ẹ wá expect salary ànàkà kókó 40 million naira lẹ̀ kó lọ fẹ́ ra káà. Ẹlẹ́ṣẹ̀ tó gbé àwọn èèyàn mọ̀ sanwó díẹ̀díẹ̀, owó díẹ̀díẹ̀ dà. Company òun ní ṣe díẹ̀díẹ̀ fáwọn èèyàn. Gbogbo ẹ̀ dàbàrú gọ́ọ̀mẹ̀ntì yín fúnra yín. Àwọn èèyàn dẹ̀ ń pè yín insecurity lọ́tún, insecurity lọ́sì. Ẹ wá bọ́n gbogbo ẹ̀ dojú ẹ̀rú mọ́ra wọn, kò lójútùú mọ́. Ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ṣe kọ́lẹ̀ ní bẹ́ẹ̀ ti ń ka speech ní ìjọ convention yín. Ẹ̀yin gan ilé fọwọ́ sọ̀yà gbogbo nǹkan tẹ́ sọ pé ẹ ṣe yìí, ẹ ṣe torí kò nítumọ̀, kò ní impact, kò ní positive impact lórí masses. Ẹ wo fídíò tí wọ́n fẹ́ gbé wọlé yìí. Happy birthday, President Tinubu. So, sir, I noticed that in your birthday message today, you mentioned that you want to celebrate this birthday on a low key due to the mood of the nation. Mr. President, I want to remind you why we are in this current mood of sadness today. You are the one that removed subsidy and made the price of fuel rise so much that today we are paying 1,350 naira for a liter of fuel. Because of you, sir, anyone that earns minimum wage today cannot fill up the tank of a Toyota Camry muscle, not to talk of big SUVs or vehicles that have much bigger tanks. 50 kg bag of rice today costs between 50,000 naira to 90,000 naira. So anyone that earns minimum wage, even if they buy the cheapest 50 kg bag of rice at 50-something thousand naira, they will have little or nothing left. The cheapest thing you can buy in this country today costs 50 naira, and that 50 naira can only buy a sachet of water. The other currencies, 20 naira, 10 naira, 5 naira, have completely lost their value. Electricity tariffs have become so expensive in Nigeria that even the presidential villa where you reside cannot afford its annual electricity bill of 47 billion naira. So how can ordinary Nigerians afford electricity when the president cannot afford to pay his own electricity bills? The electricity situation became so bad that the presidential villa decided to cut off
from the national grid and completely migrate to solar panels. How many ordinary Nigerians can afford to power their homes with solar panels? Mr. President, it is under your watch that a serving brigadier general was ambushed and unalived by terrorists on Nigerian soil. And your chief of defense staff has come out to tell us that we should forgive terrorists who have repented. If statements like this do not make us feel hopeless and helpless, what more can make us feel hopeless? Well, Mr. President, I am speaking on behalf of the ordinary Nigerian that will not have the opportunity to be close to you as you celebrate your birthday today. And I am letting you know that this, your renewed hope agenda, has become renewed hopelessness. On this, your mandate, we are collapsing. But regardless, I wish you a very happy birthday, and I pray that God grants you good health and long life, so that after we vote you out of office in 2027, you will live long enough to watch another president fix this same country that you have failed to fix. May God bless Nigeria, and happy birthday, President Tinubu. Cheers. Video yẹn náà fi kí yín fún happy birthday. Ṣé gbọ́n tọ́lọ́gbẹ̀ni yẹn náà sọ? Ìtàn fi kí yín fún happy birthday nìyẹn. Bàbá, ó dùn àwa gan o, èmi especially ó dùn mí. Ọlọ́run tí bá sọ pé kò dùn mí irọ́ mo pa. Because mo pé Yorùbá, ká pé fakọyọ, táyé wá ríṣẹ́ yín pé iṣẹ́ yín yọ gan. Nǹkan tó kan masses kò ṣe gbogbo lè tẹ́ ń sọ yẹn. Ṣé masses fẹ́ wọ ọ́fíìsì wa ni? Ṣé àwọn ń ṣe international business ni? Kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú gbogbo kinní yìí. Àwọn country tó excel in life ní the whole world, ẹ lọ wò wọ́n, ìlú wọn masses náà máa ń take care jù. Ibẹ̀ láyé ó ti rí pé ìlú yẹn rọrùn. Bọ́ ẹ kì wá sínú wàhálà tó yẹ pé tẹ́ bá gbé oúnjẹ síta kẹ́ tó wọlé wọ́n ti jí gbé. Ṣé irú ìlú táwọn èèyàn investor wà nìyẹn? Tí ògbọ́n gbàgbé ẹrù wọn síta táwọn jí gbé. Ṣé irú ìlú tí investor wà rè? Tẹ́gbẹ́ bá gbá yàn mú, wọ́n jí gbé, wọ́n máa ní ká gbé ransom lọ́wọ́ wọn. Ìlú táwọn èèyàn ti ń rìn tìfura tó ṣe pé tó jókòó nẹ́ẹ̀sì sí ẹ, ò mọ èèmọ̀ ẹ̀, ò mọ nǹkan tó dé lọ́kàn sí ẹ. Irú ìlú yẹn tẹ́ kírètì kalẹ̀ fún wa. Láyé Buhari gan kò burú tó báyìí, ó ti burú gan báyìí. Ẹ̀yin ò lè fi ìlú tó tẹ́ bá sọ̀kalẹ̀ lórí àpèrè tẹ́ wà kẹ́ ẹ tó mọ condition tí ìlú yìí wà. Ìlú yìí ti worst pátápátá, ó ti dé last end. Ó ti dé the end. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ níbi tí nǹkan worst dé, tí èèyàn bá ń ṣiṣẹ́ tó bá gba sálárì yóò sì máa pò sí torí kò mọ tó fẹ́ fi rà. Ẹni tí ń gba sálárì yóò tún máa tọrọ owó. Ẹni tí ń ṣiṣẹ́ tó yẹ kẹ́ni tí ń ṣiṣẹ́ máa tọrọ owó. Ṣé bọ́ọ̀lù yẹ káwọn tó bá jẹ́ dependent máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ wọ́n gẹ́gẹ́ tó máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn. Ibi tí ìlú ìdé nìyẹn o. Tó alágbára ti ń dọ̀lẹ, nǹkan ti bàjẹ́ níbi pé àwọn èèyàn mọ nǹkan tí ó ṣẹlẹ̀ tílẹ̀ bá mọ́, tílẹ̀ bá ṣú. Gbogbo báwọn ṣe ń jáde tán lọ tán bọ̀, àwọn èèyàn mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Everybody sáà wò pé well kọ́ lọ́sà jẹ́ ó dáa. Torí ẹ̀ ló jẹ́ kó sú àwọn èèyàn kan. Ẹ rí pé inú Yorùbá, ilẹ̀ Yorùbá kò dùn rárá. Inú wa ò dùn níbí báyìí. Because kò wá bí gbogbo nǹkan ṣe rí kó jẹ́ pé èyí ilẹ̀ wà níjọba táyé ìlú yìí fi wá bàjẹ́ dé level yìí. Ń dùn àwọn èèyàn. Ẹ sọ ìlú sínú òkùnkùn bírímù. Mo dé sọ kíní fún yín, mo ní ọkùnrin ará Ìbàdàn tẹ̀ ń lò yìí yóò bà ìjọba yín jẹ́. Ẹ wo iye ọdún tí mo ti pariwo ẹ̀. Mo ní ọkùnrin yóò bà ìjọba bàbá yìí jẹ́. Ṣé kò wá fọ́? Tí ìṣiṣẹ́ ti ń gbowó lọ́wọ́ aráàlú. The same method táwọn ti Jonathan ṣe lẹ́yìn náà ń lò. Buhari nìkan ló yarí wípé tẹ́ ẹ̀ bá lè lọ taná fáwọn èèyàn àwọn oníṣẹ́ kọ́bọ̀. Owó lẹ́yìn kọ́kọ́ bẹ́ẹ̀ bóun nìyẹn ṣe máa ń ṣe irú ìrìn àjò ti yẹ báyìí. Gbogbo ẹ̀dá tó bá ti láìkí owó jù, ìrìn àjò wọn gbà tó báyà kò ní nítumọ̀. Tó ṣẹlẹ̀ síjọba yín nìyẹn. Increase tàrífù ẹ̀ tí supply náà fáwọn èèyàn kan kọ́kọ́ rí náà.
tó yìí bá fẹ́ ṣe nǹkan láyé lọ wò even mọ́là bí mọ́là ṣe gọ̀ tó láyé wọ́n kọ́kọ́ fún yín taste náà ni pé you want to buy suya oya taste it kọ́ lè mọ tó fẹ́ rà nígbà tó bá taste náà kí ni ìdùn oya ibi tó gé yẹn ni kò gé fún mi táwọn ní 5,000 naira wá ibi tí kìíní yẹn tí wọ́n ti fi mú ẹ wọ́n ti wò pé nǹkan tó láìkì ni kó lè mọ bó ṣe máa rí lára ẹ bò ẹ̀yin fẹ́ kékeré kan kọ́kọ́ sanwó ọjà tí ò tí rà tẹ́ ẹ̀ máa ń rilẹ̀ tí ó mọ àwa sanwó ọ̀tá accept láti sanwó iná kan disappear ni ṣé kìí ṣe 419 náà ń pè yẹn ni 419 ni ẹ wá 419 ẹ mú gbogbo apáta ẹ dírìbù wa àwọn yẹn wá náà tì hospital kò gbádùn education zero gbogbo nǹkan bàbá ẹ ṣe nǹkan kan o ẹ ṣe dògbà táwọn èèyàn bá yẹn ìjọba yín pé gbìyànjú wọn ń tàn yín ni èyí fúnra yẹn jókòó sí kọ̀rọ̀ kẹ́kẹ́ lọ ronú sí kẹwàá pé health kí lẹ ṣe ń bẹ̀ economy lẹ dìmú láti jọ economy ò dẹ̀ kí ń tán ìlú tẹ́bí bá pa ní crime mọ́ pọ̀ crime rate wọ́n mọ́ high gbogbo wàhálà tẹ́rí káàkiri tí ń lọ yẹn èyí lẹ́kọ̀ọ́ sí ẹ̀ ẹ ti fi bí pa àwọn èèyàn ó là ń gbọ́n sí pé inú gbó kan lẹ̀ Yorùbá ń bí wọ́n tún ti ń train àwọn Boko Haram ń bẹ̀ pé ṣe náà ń kọ́ àwọn ọmọ akékèké tí ń dúró bus stop àwọn ọmọ tí ń sàrà ìsàn bus stop ọmọ jẹ́sẹ̀ ìmọ̀lẹ̀ yẹn púpọ̀ wọn ni wọn náà ti gbé wọnú gbó lọ tó ti lọ ń train àwọn náà tí wọ́n máa sọ fún wa pé wọ́n máa fún wa 10 million lóṣù pé tí a bá ti lè rí yẹn jí gbé ṣé wàhálà ò ti dé nílẹ̀ Yorùbá ṣé wàhálà ò ti dé gbogbo yẹn la pariwo fún yín gbà yẹn èyí tó bá ti jọ̀rọ̀ lẹ̀ Yorùbá yẹn yìí fẹ́ gbọ́ kì í fẹ́ gbọ́ Àbújá tẹ̀wọ̀n ẹ̀ ti bílí pé ti secure ẹ̀ fẹ́ gbọ́ ẹ ti gbà pé inú condition ẹ̀ lẹ́ ń bọ̀ wá bá wa ẹ̀ ń padà bọ̀ wá bá wa ń bí nígbà tí pé bẹ́ẹ̀ yẹn lẹ́ gbà lọ́sọ̀run ṣé ẹ ti gbàgbé ni pé ibi tí ẹ gbà lọ rèé ibi lẹ́ ń padà bọ̀ inú ìjọba tí mo bẹ lọ́n fún láyé mi pé kó excel jù ìjọba yín ni but ẹ kàn fuck everybody up ẹ fuck everybody up well bó ṣe wo ọ̀pẹ́ni ní máa ń sọlá ẹ fi ṣe tó wù yín ni ẹlòmíì máa ń wà torí ẹni mo ṣe ń sọ fún àwọn èèyàn dáadáa nígbà mi máa ń wà táwọn èèyàn bá jáde tó bá láwọn fẹ́ ṣe nǹkan kan interest tiẹ̀ lẹ́ni yẹn ń bá lọ torí ẹni mo sọ fún yín pé Àtíkù Òbí na zero I swear to God Almighty o tó lè búra lé lórí zero ni tẹ bá wo palpitation ti bàbá Bọ́lá Ahmed Tinubu ẹgbà pàtíkù àtòbí zero ni wọ́n ǹjọ́ tí màá mọ́rọ̀ Àtíkù wá jọ ẹ̀rẹ́ mọ̀ pé zero ni wàláì ẹni tí ó lè ṣe pẹ̀lú condition tó wà nílẹ̀ yìí wàláì tẹ́ máa rí irú Sowore tó lè step on toes ẹni tí ò lẹ́ni tí ń retí pé yóò mú mi torí wọ́n ní bàbá Bọ́lá Ahmed náà máa sọ pé àwọn ó pa mí tó máa ṣe kéde kan báwo máa bàbá Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú táwọn èèyàn gbé yí sí kẹ́ máa sọ pé ẹnìkan ó pa yín àwọn wo ló fẹ́ pa yín tààlẹ́ nínú àtà bìrì tó lè fèsì yín ẹ mọ̀ pé ìbẹ̀rù káwọn èèyàn máa bẹ̀rù yín ní òjò kí Nàìjíríà ti bàjẹ́ jù báyìí lọ káwọn èèyàn ti dàrú mọ́ yín lọ àwọn èèyàn sì ń fún yín respect tó rán wo àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé ní life ó ń dùn àwọn èèyàn ìjọba yín dùn àwọn èèyàn gan lójú kọ́ta pọ̀ fún ó dùn àwọn èèyàn gan pé fọ́ǹbù totally ní rí jù báyìí lọ lórí kan nìyí ní rí jù báyìí lọ kọ́lọ́run aláàánú ọba tó dá òní kọjú ká pàdé láyọ̀ àtàláfíà títí tá a fi mọ mákọ̀tún ètò mẹ́wàá lórí kan nìyí èmi ti yín tòótọ́ bàbá àṣà.